ó mà ṣe o, wọ́n mà ní ara olórí ẹgbẹ́ àwọn Fúlàní daran-daran Alhaji Bello Bódèjọ Abdullahi wọn lára bàbá náà ò yá o, ṣùgbọ́n tí ilé-ẹjọ́ tó kọ̀ láti fún un ní bẹ́ẹ̀lì tó ní kó sì máa wà ní ọgbà ẹ̀wọ̀n di ìgbà tí àwọn yóò tó sọ̀rọ̀ bóyá àwọn yóò fún un ní bẹ́ẹ̀lì tàbí wọn ní fún un ní bẹ́ẹ̀lì. Ẹ rántí pé nínú oṣù kìíní ọdún tá a wà yìí, ní àwọn agbófinró ìyẹn àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn ológun orílẹ̀-èdè yìí ìyẹn Defence Intelligence Agency ni wọ́n mà lọ gbé Alhaji Bello Bódèjọ Abdullahi tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn Fúlàní darandaran lórílẹ̀-èdè yìí ìyẹn ẹgbẹ́ tó ń pè ní Miyetti Allah Kautal tí wọ́n lọ gbé bàbá náà ní ìpínlẹ̀ Nasarawa lásìkò tó ń ṣe ìfilọ́lẹ̀ àwọn ẹ̀ṣọ́ ààbò àwọn Fúlàní tí wọ́n ń pè ní Kungiya Zaman Lafiya èyí tí wọ́n fẹ́ dá sílẹ̀ tí wọ́n yóò kó káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti máa dáàbò bo àwọn Fúlàní àtàwọn Fúlàní darandaran nùgbò. Ṣùgbọ́n tó jẹ́ pé lásìgbà náà tó ti gbé bàbá yìí ń kọ́kọ́ fi sátìmọ́lé àwọn ológun kó tó di pé wọ́n gbé lọ ilé ẹjọ́ tí ilé ẹjọ́ sì ní kó máa wà lọ́gbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n lọ́jọ́ ajé èèyàn ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí tí í ṣe ọjọ́ 27 oṣù karùn-ún ó ní agbẹjọ́rò Bello Abdullahi Bódèjọ ìyún amòfin Ahmed Raji tó jẹ́ amòfin àgbà Senior Advocate of Nigeria SAN ni ló sọ níwájú ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Àbújá wípé ní báyìí ara Bódèjọ ò yá gidigidi o, ó láìsàn tó ń ṣe ní agbára gan àti wípé ó nílò ìtọ́jú tó sì bẹ̀ ilé ẹjọ́ pé kí wọ́n jọ̀wọ́ kán bá fún un ní bẹ́ẹ̀lì ìyẹn pé kán fún un ní òmìnira láti lọ tọ́jú ara ẹ̀ tí ó sì padà wá máa jẹ́jọ́. Ṣùgbọ́n nígbà tó ń takò agbẹjọ́rò ìjọba Nàìjíríà ìyẹn amòfin Wahee Imana ó ní kò sí nǹkan tó jọ o, ó ní kí onídàájọ́ kó má ṣe dá agbẹjọ́rò Bello Abdullahi Bódèjọ lóhùn. Ó ní ká rántí pé ẹ̀sùn tí wọ́n fi kan Bódèjọ ẹ̀sùn ọ̀daràn ni àti ẹ̀sùn àdàlúrú tó sì ní bí wọ́n bá fi sílẹ̀ ó léwu gidigidi o, ó léwu fún ètò ààbò orílẹ̀-èdè àti pé ó tún lè sá lọ àti pé bí nǹkan bá ń ṣe kàn jẹ́ káwọn dókítà ilé ìwòsàn tó wà ní ọgbà ẹ̀wọ̀n kan máa tọ́jú ẹ̀. Nígbà tó ń gbé ìdájọ́ ẹ̀ kalẹ̀ onídàájọ́ Iyangeku ó ní òun fara mọ́ nǹkan tí agbẹjọ́rò ìjọba Nàìjíríà sọ. Ó ní ẹ̀sùn tí wọ́n fi kan Bódèjọ ó lágbára kọjá sísọ tó sì ní kó sì wà lọ́gbà ẹ̀wọ̀n náà di ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọjọ́ 29 oṣù yìí ìyẹn Wednesday ọ̀sẹ̀ yìí láti tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́ àwọn.